ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló wà lórí afẹ́fẹ́ yìí tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ náà pera wọn ṣùgbọ́n bí aya aláwàdà ni wọ́n ṣé àpáláwàdà ọ̀tọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ àwọn kan pa àwàdà ẹ̀fẹ̀ àti ọ̀rọ̀ sísọ wọn papọ̀ orú ẹ̀ làwọn Gbẹ́ngà Adébóyè ṣùgbọ́n kan wà tó jẹ́ pé aláwàdà pọ́nbélé ló yẹ kán jẹ́ wọn ní àgbékalẹ̀ à ń sọ̀rọ̀ à ń ṣètò ṣùgbọ́n nítorí pé wọ́n ti jẹ́ aláwàdà àwọn náà ti dé létò bí àwọn afẹ́gbaṣẹ́ ayẹyẹ MC ní ìsìn ni tí MC míì bá gba máìkì tó bá ń sọ̀rọ̀ jáde lẹ́nu ojú àdèmà tì yín kí ló fà á bóyá wọ́n ti rí wọn bóyá òṣèré kan ni wọ́n ní o bóyá ẹmọ apanilẹ́rìn kan ni wọ́n ní wọ́n mọ̀ pé n tá à ń pè ní ìdarí ayẹyẹ ó yàtọ̀ sí pé a fẹ́ panilẹ́rìn ṣé àmì wà ń bẹ ìyàtọ̀ wà ń bẹ a fẹ́ panilẹ́rìn ọ̀tọ̀ a fẹ́ darí ayẹyẹ ọ̀tọ̀ kì í ṣe gbogbo adarí ayẹyẹ ló gbọ́dọ̀ ṣe àwàdà kì í ṣe gbogbo adarí ayẹyẹ àwọn ayẹyẹ póríṣiríṣi ṣùgbọ́n ayẹyẹ tí ò ti ẹ̀ gba àwàdà nígbà yẹn bá ti gbé máìkì fáláwàdà pé kó wá darí ẹ̀ ó máa ṣe bó ṣe rí ni lúrú ti papọ̀ mọ́ ṣàpà online ti bà gbogbo ẹ̀ jẹ́ ẹ wò mí lórí láì lẹ́yìn náà ṣètò ó ti tán so ó ti jẹ́ kí gbogbo ẹ̀ kó sú ó ti ẹ̀ ti sú wa. gbogbo ẹ̀ ló ti ní iléeṣẹ́ rédíò báyìí kó láì lómi gan tí ò tiẹ̀ fẹ́ gbàgbẹ́ kọjá gan òun náà ní kí ni èròǹgbà tí lórí ilé lábala yìí. tí n bá sọ èròǹgbà mi á fẹ́ ẹ̀fọ́ ni kò kán mi lójú rárá ó dáa àwọn èèyàn ń ṣe ṣùgbọ́n kíní ọ̀gán tí wàá fẹ́ di irúwọ́ ògiri wá kò níyì mọ́ kò wá níyì mọ́ ṣẹ́ríṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń ṣe yìí à nílé rédíò mo fẹ́ nílé rédíò ó ti tẹ́ńbẹ́lú iṣẹ́ ọ̀hún èkìní ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń dálé iṣẹ́ rédíò lẹ̀ ní ìsìn kọ́ ló mọ̀ nípa ìgbóhùn sí afẹ́fẹ́ nígbà tí Aláìmọ kan bá dẹ̀ gbé ilé iṣẹ́ rédíò lẹ̀ àìmọ̀kànmọ̀kàn náà ni ó kójọ síbẹ̀ eléyìí tó ń bu iṣẹ́ wa kù lọ́pọ̀lọpọ̀ ìgbà tí kì í bá ṣe ìfẹ́ ta ní síṣẹ́ ìgan ọ̀pọ̀lọpọ̀ a máa ti yọwọ́ nínú ẹ̀ and that is just the truth nítorí pé bẹ́ẹ̀ bá lẹ̀ ń gbọ́ ètò nígbà míì ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nǹkan tó ń pè létò orí afẹ́ máa fọ yín. àkílẹ̀ ni wọ́n ń wí báyìí. pé kí là ń wí yìí kí là ń sọ yìí gbogbo ohun tí wọ́n fi kọ́ wa gẹ́gẹ́ bíi má ṣe nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ làwọn èèyàn ń ṣe láì tiẹ̀ lẹ́ni tó máa chẹ́ẹ̀kì wọn rárá. ẹ máa gbọ́rọ̀ ńgbà mi ẹ máa wò pé sórí rédíò àbórí tẹlifíṣàn náà ni wọ́n ti ń pèdè báyìí jáde. torí pé ẹ mọ̀ láísẹ̀sì ti wá ya yẹ̀yẹ́ bá a bá ti rówó ká gbà ni láyé ìgbà tí rédíò sì ń jẹ́ rédíò tí tẹlifíṣàn ń jẹ́ tẹlifíṣàn àwọn tó mọ̀ nípa iṣẹ́ yìí àwọn tí wọ́n rí lè mọ̀ nípa iṣẹ́ yìí ni wọ́n ń dáwọ́ lé ṣùgbọ́n tó á di bíi pé ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣèpolongo olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ business lásán pé a kò fẹ́ dálé iṣẹ́ lẹ̀ ká máa rówó ni iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín à ń pèdè à ń gbóhùn sáfẹ́fẹ́ ẹni bá ń jẹ́ pé owó nìkan ló ń wá ń bẹ̀ á ṣèṣekúṣe nídìí ẹ̀ tó bá jẹ́ pé torí owó ni mo ṣe fẹ́ ṣiṣẹ́ yìí àtijẹ àti mú lásán á ṣe ìṣekúṣe torí ẹ má jẹ́ ń tọ̀ yín báwa ń gbé gádébòye tá à ń pariwo mọ̀gbà tó ti ń bọ̀ ní kó tó di porúkọ wọn ńlá mi làkà ni mọ̀gbà tó ti ń bọ̀ ní àwa tiẹ̀ tún sàn lára wọn àwọn ni wọ́n ṣiṣẹ́ jù àwa sì ń gbádùn àwọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun jù so àwa tá a bá gba ọ̀dọ̀ wọn kọjá díẹ̀díẹ̀ báyìí látún wò pé bí wọ́n ṣe ṣe tó fi ń nítumọ̀ ẹ jẹ́ káwa náà máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn ẹ wò bíi pé wọ́n ló ráyè ẹjọ́ ni ká bá ti wo orí afẹ́fẹ́ kákan dàlú àti àdàlúlúrú pọ̀ mọ́ sápá so a fẹ́ dálé iṣẹ́ rédíò lẹ̀ kò ká ní bí ọdún bíi mélòó sẹ́yìn tí ò tí ì di báyìí ṣùgbọ́n lọ́wọ́ yìí ṣe mátàn yín kò ń ṣe nǹkan tó mú mi lára jọjọ. ẹ wá jẹ́ ká tètè káyà bàrà díẹ̀ kúrò lórí tẹ̀síṣẹ́ ká lọ sórí online tó gbòde kan báyìí oríṣiríṣi là ń rí gbogbo ayé ló di sọ̀rọ̀sọ̀rọ̀ ẹlòmíràn lè gba bẹ́ẹ̀ síta kan lórí kíní kí lè rí sẹ́wọ̀n ilé báyìí. kódà àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ aládàáni gan tó jẹ́ pé bóyá à ń ṣe tẹlifíṣàn àbí rédíò ní ìsìn ẹgbẹ̀rún tí ìbá ṣe ọ̀rọ̀ pé ìfẹ́ àbí ó ti wà lára ó yẹ kí irú ọ̀pọ̀lọpọ̀ wa ti sọ pé ó tó gẹ́. ìkíní ọrọ̀ ajé gan ó kó bọ́rọ̀ ajé tiwa ṣé àmọ́ pé gbogbo onílé iṣẹ́ ló ti ń gorí afẹ́fẹ́ polówó ọjà fúnra wọn ní ìsìn
gbogbo oníléeṣẹ́ ló ti létò àwọn iléeṣẹ́ tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn àwọn náà tẹ́ bá ti online wọ́n ti wà ń bẹ̀ fúnra ara wọn wọ́n mọ̀ wí wọn ò mọ̀ wí wọ́n ti ń dàrú mọ́ra wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló wà lórí afẹ́fẹ́ yìí tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ náà pera wọn ṣùgbọ́n bí àyà aláwàdà ni wọ́n ṣé àpáláwàdà ọ̀tọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ àwọn kan pa àwàdà ẹ̀fẹ̀ àti ọ̀rọ̀ sísọ wọn papọ̀ orú ẹ̀ làwọn Gbẹ́ngà Adébóyè ṣùgbọ́n kan wà tó jẹ́ pé aláwàdà pọ́nbélé ló yẹ kán jẹ́ wọn ò ní àgbékalẹ̀ à ń sọ̀rọ̀ à ń ṣètò ṣùgbọ́n nítorí pé wọ́n ti jẹ́ aláwàdà àwọn náà ti dé létò bí àwọn afẹ́gbaṣẹ́ ayẹyẹ MC ní ìsìn ni tí MC míì bá gba máìkì tó bá ń sọ̀rọ̀ jáde lẹ́nu ojú àdèmà tì yín kí ló fà á bóyá wọ́n ti rí wọn bóyá òṣèré kan ni wọ́n ní o bóyá ẹmọ apanilẹ́rìn kan ni wọ́n ní wọ́n ò mọ̀ pé n tá à ń pè ní ìdarí ayẹyẹ ó yàtọ̀ sí pé a fẹ́ panilẹ́rìn ṣé àmì wà ń bẹ ìyàtọ̀ wà ń bẹ a fẹ́ panilẹ́rìn ọ̀tọ̀ a fẹ́ darí ayẹyẹ ọ̀tọ̀ kì í ṣe gbogbo adarí ayẹyẹ ló gbọ́dọ̀ ṣe àwàdà kì í ṣe gbogbo adarí ayẹyẹ àwọn ayẹyẹ póríṣiríṣi ṣùgbọ́n ayẹyẹ tí ò tiẹ̀ gba àwàdà nígbà yẹn bá ti gbé máìkì faláwàdà pé kó wá darí ẹ̀ ó máa ṣe bó ṣe rí ni lúrú ti papọ̀ mọ́ ṣàpà online ti bà gbogbo ẹ̀ jẹ́ ẹ wò mí lórí láì lẹ́yìn náà ń ṣètò ó ti tán so ó ti jẹ́ kí gbogbo ẹ̀ kó sú ó tiẹ̀ ti sú wa ṣùgbọ́n kí la fẹ́ ṣe. bó ṣe àríkì á lọ́jọ́ iwájú báyìí. lọ́jọ́ iwájú yẹn ó ní agbára o ó wà lọ́wọ́ Ọlọ́run ọba ó wà lọ́wọ́ ìjọba tí wọ́n ń pín láńsẹ̀sì bí ẹni pín torí èmi rò pé ó yẹ kó máa regulate kìíní mo rò pé ó bóyá kó máa regulate but I don't know because lẹ́kọ̀ọ́ ìlàsàn radio station tó wà lẹ́kọ̀ọ́ ìta wà ní ìsìn Ọlọ́run kò ṣàánú wa ni ṣé báwọn èèyàn náà máa kó sórí ẹ̀ tó máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. nígbà tí àwọn tó dẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ tí wọ́n bá jẹ́ pé péréte ni wọ́n báwo lẹ ṣe fẹ́ ṣe àwọn tí ò ní ìmọ̀ náà wà kókó bẹ̀ wọ́n ṣáàfẹ́ wọ́n fẹ́ ṣe rédíò. èmi ò mọ̀ bí bóyá ọmọ ìbéèrè bóyá ìtàkùrọ̀sọ máa tiẹ̀ ń wà tó bá ń gba láńsẹ̀sì kò yé mi pé kí ló fẹ́ ẹ mọ̀ ṣẹ́ mọ̀ bó ló fẹ́ ṣe é bóyá ó wà àwọn NBC tọ́nà ń rẹguléètì ìgbóhùnsáfẹ́fẹ́ gan bí agara ti dá wọn ni kò yé ni. wọ́n kàn fọ́n síta ni so ọjọ́ iwájú yẹn ní agbára Ọlọ́run ọba nìkan wẹ́ẹ̀lú wa. nígbà kan àti ẹ̀ṣẹ̀ ẹ̀bùn gbéyàwó ṣé òun nìkan ni abẹ́ ti ṣe mí àbí ẹ ti gbọ́dọ̀ àtúnṣe nǹkan tó jọ. ẹ̀bùn gbéyàwó bó ṣe yes full album pass ni mo ṣe pass it through orin gbà yẹn Ọlọ́run ọba dẹ̀ gbà yẹn ṣe mọ̀ gbogbo ẹ pẹ̀lú piracy gbá àwo kòkó bàbá àsásùn but lately àti wò pé okay ká náà máa ṣe tá a bá ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa gbé sórí ayélujára nígbà tó ti jẹ́ pé àwọn èèyàn stream orin ní online so ọdún tó kọjá ṣe ní November ni òní mo ṣe mọ̀mọ́re ìyẹn single ni kì í ṣe full. fídíò àbí audio ni mọ̀mọ́re ìyẹn single ni ìyẹn ló wà lórí music platform káàkiri. ṣùgbọ́n wàá ní ìgbà ló máa rí àgbéléwò yẹn ni mi ò wá lè sọ àgbéléwò yẹn mi ò lè sọ ní ti ọdún yẹn kó sì wà ń bẹ̀ mi ò tiẹ̀ tí ì ronú àgbéléwò yẹn rárá torí pé ẹ wo. ẹ̀bùn ìgbéyàwó ńkọ́ sóhun tí ó wà lágbéléwò àbí ọ̀nà wà lẹ́dùn. ìgbéyàwó wà lágbéléwò wà lágbéléwò àgbéléwò àtàgbéléwò gbogbo ẹ̀ lẹ́bùn ìgbéyàwó ó sì wà lórí àwọn platform káàkiri táwọn ilé download pápá ó wà káàkiri. káfí káàdì ẹ̀ ńlẹ̀ ọmọlúwo ni. ìgbọ́n náà ni mi owó ní ẹ̀jẹ̀ ọmọ ìsọlú ìsìn ni mi ní ìsìn ìpínlẹ̀ ìsìn ìsìn local government arúgbó ẹbí Ọ̀yọ́ agbóhùn bí ẹni gbọ́mi òtítọ́ bàbá ìwà ẹ̀dà àwọ̀fà bí ẹni dọ̀ńlá ọmọ àdẹ̀rù ẹ̀ka nùkọ ọmọ gáàná já ọmọ onígbàjẹ́ ọmọ amọ̀kòkò